mo sọ fún wa nínú bí fídíò kan tàbí méjì tí a ṣe sẹ́yìn mo níṣẹ́ rí nínú oṣù kẹjọ ọdún tá a wà yìí August yìí is going to be very tough ọlọ́run níjó lè mọ̀ wá ṣùgbọ́n ṣẹ́rí tí ọwọ́ wa ò bá ti dilẹ̀ ẹnu wa kò ní àbí tí ẹnu wa ò bá ti tutù ọwọ́ ò ní dilẹ̀ òun náà nìkan tí gbogbo wa máa ṣe lóṣù yìí ẹ jẹ́ kí á mú àṣejẹ lọ́kùnkúndùn àwọn iṣẹ́ àwúre iṣẹ́ àánú iṣẹ́ ìyọ́nú gbogbo ẹ má jẹ́ ká fi ṣeré rárá ẹ jẹ́ ká rí dájú pé lójoojúmọ́ báyìí bá ṣe ń gbàdúrà tá bá ti fa yá aláwọ̀ náà ká máa fi yá àyàsẹ̀ náà ká máa fi sí lásìkò tá a wà yìí mo kí gbogbo yín ẹ káàsán ẹ káàárọ̀ ẹ káalẹ́ ẹ kúrọ̀lẹ́ ẹ kú ìdájí ní gbogbo tẹ́ ẹ ti ń gbọ́ mi tẹ́ ẹ ti ń wò mí nílé lóko àti lẹ́yìn odi àwúre àṣejẹ àwúre tó yára gbé kíákíá tó gbéra kíákíá òun náà lélẹ̀ tí mo mú wá fún yín ìwọ tó bá ṣe pé gbà àkọ́kọ́ tó ń rí wa rèé ìyá àmọ́ Yorùbá rèé Ọlábísọ́lá wà ayaba ìyówó àwí èyí apá gbùpọ̀tẹ̀ lórí ìkànnì mọ́ Yorùbá níbi tí a ti máa ń dá bí ẹdùn tí a ti máa ń rọ̀ bí òwe má gbàgbé láti like má gbàgbé láti share má gbàgbé láti follow ìwọ tó bá wá ní ìbéèrè don't forget to comment eléyìí tí mo mú wá lónìí mo sọ fún wa pé àṣejẹ owó ni àṣejẹ kíákíá ni ṣùgbọ́n gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ fún wa nígbà tá a bá ti rí àṣejẹ owó ẹ má jẹ́ ká sáré sí ẹ kọ́kọ́ jẹ́ ká wẹ àwẹ̀ nù. Salt is one of the things you can use for your cleansing. Salt is very good. Camphor, kafra, ẹ lọ, ẹ dàpọ̀, ẹ fi sí salt díẹ̀ sí, ẹ bù sómi fi wẹ̀. Wọ́n dáa fún ká wẹ ara wa nù kúrò náà ká tó wá ṣe nǹkan tó jọ mọ́ owó. Bọ̀ tó bá dẹ̀ yẹ pé atúndè ló ní kọ́kọ́ wẹ̀ àwẹ̀ nù wẹ̀ kò tó ẹ̀ṣẹ̀ wá sọ pé o fẹ́ ṣiṣẹ́ kan tó jọ mọ́ iṣẹ́ ajé. Eléyìí tí mo fẹ́ fi sílẹ̀ yìí bó bá ti wá ewé ìbòtújẹ ọ̀mùnú ewé ìbòtújẹ náà ni wọ́n ń pè ní ewé làpálàpá ewé ìbòtújẹ náà ni wọ́n ń pè ní ewé ìyálóde funfun lélẹ́yìí tá a fẹ́ lò ewé ìbòtújẹ funfun tàbí ewé ìyálóde funfun tàbí ewé làpá funfun òun náà ni wọ́n ń pè ọ̀mùnú orí ẹ̀ ọ̀mùnú yẹn ni èyí tí ò tí ì gbó rárá tó sì kéré 6 ló máa wá wàá tún wá lọ sídìí ewé ewúro ìyẹn bitter leaf tó bá ti débẹ̀ wàá pè ní ewé aládùn wàá já òun náà ọ̀mùnú 6 péré náà ló máa já wàá wá ra ẹyin àgíríkì 3 àti òrí àwọn nǹkan tó nílò nìyẹn báwo ló ṣe fẹ́ ṣe mú ìṣasùn ẹ tó bá jẹ́ kó ẹ̀ṣẹ̀ rá ni rántí yọwọ́ ọjà kúrò níbẹ̀ fọ̀ kó gbé sórí iná mú òrí kó fi ra inú ẹ̀ kó wá mú ewé méjèèjì tó lọ kó fa sínú ìṣasùn ẹ tó bá ti fa sínú ìṣasùn fomi díẹ̀ sí jẹ́ kó hó díẹ̀ fọ́ ẹyin 3 sínú kíkan pò dáadáa tó bá ti pò dà sórí nǹkan tó ń sè lọ́wọ́ tó bá ti dà sórí ẹ̀ jẹ́ kó jiná dáadáa tó bá ti jiná sọ kalẹ̀ sórí òṣùká má sọ sílẹ̀ ẹ̀lẹ̀ tó bá sọ sórí òṣùká yẹn gbàdúrà sí dáadáa tó bá ti gbàdúrà sí tán bẹ̀rẹ̀ sí ní kó jẹ ọwọ́ tiẹ̀ ò ní gbẹ fówó ò ní bá wọn wówó tì ọ̀sẹ̀ yẹn bó ti mọ́jú mọ́ ọkọ ìyàwó á ṣèlọ́dì ní ṣáá so ẹ jẹ́ kí gbogbo wa ẹ jẹ́ ká jẹ́ kí ẹnu wa kó wà wet kẹ́nu wa busy kí ọwọ́ wa náà kó lè má dúró kí ọwọ́ wa kó lè yáṣẹ́ ojú òní ti gbogbo wa fún ẹ̀yin tí ẹ bá fẹ́ ṣe àyẹ̀wò ara yín ẹ má gbàgbé láti kàn sí wa lórí nọ́mbà wa tàbí ẹ̀yin tẹ́ bá fẹ́ gbogbo any of our products tẹ́ fẹ́ rà ẹ lè kàn sí wa irú àṣejẹ ìta sọ yìí náà èyí tá a ti ṣe sílẹ̀ ó wà tó jẹ́ pé ìwà kan dà sínú ìṣàsùn tiẹ̀ fomi sí mú ẹyin kó fọ́ sí kó sè é kó jẹ́ kó ṣàdúrà àdúrà wa gbà ó wà nílẹ̀ àti oríṣiríṣi àwọn product wa àti ti ìlera ara náà ní ọlọ́kan òjọ̀kan tí wọ́n bá ṣàti sọ fún wa gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ pé let's be your doctor just complain your ailment to us àti spiritual àti medical àti physical káwa wá ṣe healing ọlọ́run á ràn wá lọ́wọ́ ojú òní tiwa ẹ ṣeun gan-an ojú tẹ̀ fi ń wò wá òní fọ́ ojú tẹ̀ fi ń gbọ́ wá òní di láṣẹ Olódùmarè ẹ jẹ́ kí n máa fẹ́ ilé sọ pé bye for now.